súre àmọ́dún o àgàn ti súre àmọ́dún o àgàn ti súre àmọ́dún o àgàn ti súre àmọ́dún o ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsà àgàn ti súre àmọ́dún o. àgàn ti súre àmọ́dún o 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 ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsà àgàn ti súre àmọ́dún o. àgàn ti súre àmọ́dún o 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 ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsà àgàn ti súre àmọ́dún o. àgàn ti súre àmọ́dún o 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 ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsà àgàn ti súre àmọ́dún o. àáké ló ní ẹ má torí mi ké àjà ló ní ẹ má torí mi jà ọkọ ló ní kẹ́ ẹ má bọ̀rọ̀ kọlọkọlọ tó ń bẹ́lẹ̀ yìí kọ́ mi lọ́rùn ó jàre ìbà lẹ́ni o ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbà Elédùmarè ọba aṣohun gbogbo lórí ohun gbogbo máa bẹ ọlọ́run lónìí má sì mọ́ ọlọ́run lónìí mo ṣèbà lọ́wọ́ ọlọ́run ọba Elédùmarè ìbà kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà ọba pòfẹ́sọ̀ Abdulkabir Adéyẹmí ọba láńlẹ́gẹ́ mọ̀ríbà kábíyèsí mo ṣèbà ẹni tó ti wí kí n tó wí mo ṣèbà ẹni tó ti sọ kí n tó sọ Fàtà Arẹ́gbẹ́ṣọlá mo ṣèbà eléni o abẹ́rẹ́ ẹjú ọmọ Ṣàgálógún òyìnbó pàtẹ ẹlẹ́kẹ̀ abẹ́rẹ́ ẹjọ́ pàtẹ ẹ̀bọn ogun parí àárín òfìbọn ṣe Arẹ́gbẹ́ mo ṣèbà eléni gbogbo ọlọ́jẹ̀ ní gbogbo àgbáńlá ayé mo ṣèbà yín léni o ẹ jẹ́ kójú mi ṣe àdáṣe ní ọmọ ìbà kì í hùn èèyàn ìgbàlẹ̀ ńlá ti ìlú Ọ̀tà láwà yìí níbi tí gbogbo àwọn eégún tí wọ́n ti dúró lára ògiri ní pẹ̀sẹ̀ látòrí Lábò Ìdìrè bákan náà Ajólodò Àyọ̀ká àbílẹ̀ ọlọ́jà ọmọ Fàdéjùwọ̀n Ọbádùnsìn Gbádéwọ̀lú Ọbáníkẹ́ Abọ́badé ti Ìléṣí Onítẹ̀tíkù Làgbàyé ará Ọ̀jọ̀hàn Kújẹ́rá ará Àgbóṣògùn ọmọgidiri jọjọ ọ̀pọ̀lọpọ̀ ọmọẹ̀gùn Òkìkí Ìṣáká Afẹ́bí Ọyẹ́ Ayélabọ́lá Ìbú owó náà gbẹ̀yìn bákan náà Ọya Ọgbà Adófóyìnbó Ìyẹ́sí Owólafẹ́ Adófóyìnbó Ọ̀tà Ọba Lólayé Àyọ̀ká ẹsẹ̀ nísàlẹ̀ òsì Owólání làásògo Ẹ̀yẹ́bà ẹ̀yà agbórí igi dákọ Lébè Òkè Kúsádé Olóbìrí Ìpó Lábò Ìlàwẹ̀ Lébè Ìtìmókò Ọya Ìjẹmọ Ọya Ìkọ̀tún Arógunmọ́lá ogun Oníbùsọ Òkúta kápá ànájà Arógunmọ́lá òkápá babańlá ọmọkọ́mọ gbogbo àwọn eégún alágbádá tó wà nílùú Ọ̀tà àwọn lẹ́rí tí a ti dárúkọ yìí èní ní ìbọdọ̀ oko lẹ́yìn tí a ti ṣe ètùtù lóníranran lẹ́yìn tá a ṣe ètùtù èyí tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí gbogbo ẹ̀ láti ṣe lẹ́yìn ètùtù wọ̀nyí ni apàjẹ́ polóbì ọkọ ìyá aláró ló ti ní kí baba ní káwá pàdé òun ní Ìtàdógún a ti pàdé baba lọ́jọ́ tèní báyìí àwọn eégún alágbádá tó wà nílùú Ọ̀tà lẹ́gbórúkọ wọn ẹ jẹ́ ká sọ orúkọ àwọn baba mùkọ́ fún wa ká lè mọ̀ òyìnbó là ń bá gbé ọlọ́yọ̀ọ́ mùkọ abọ́gà ayégbajẹ́jẹ́ ayíbíògé amúṣàn ògògó olórí eléré yẹmẹtẹn òpè abówúlà kò wáyé ẹjọ́
ayédilọ́yà ọ̀pá àbà egúnjọbí tògún ọ̀tá ògògó àwọn bàbá amukọ àwọn ni a ti dárúkọ yìí gbogbo náà lẹ́rí tí wọ́n yà sí ara ògiri Igbóògbàlẹ̀ yìí. Bákan náà eégún ẹlẹ́bìtì wà ní ìlú Ọ̀tà látòrí Ọ̀rọ̀kú Dàda Ayélà ń bẹ̀rù Alápá Sílè Ayélà Bówó Ológbòjò Òrèbé Òpèké orí ẹwà nígbàlẹ̀ Adégbọrọ̀ Àròyé bàbá àbèjì Àríyáyọ̀ àwọn eégún ẹlẹ́bìtì àwọn náà lẹ́ ń wò lára ògiri yìí àwọn láti dárúkọ yìí. Bákan náà àwọn eégún alárédè wọ́n wà ń bẹ̀ ẹ jẹ́ ká tún dárúkọ àwọn náà kẹ́ ẹ lè mọ bẹ́gùn ṣe pọ̀ tó nílùú Ọ̀tà. Owólẹwà Alágogo Àjílù Ayélabá Owó Ṣọ́pọ̀nlá Ìjànà Egùtúṣèyí Ọmọlèrè Ajàngbàlàjùgbú Ẹ̀rú Olódodo Ẹ̀kú Ọ̀sẹ̀ Àjọmájọ̀ Oníkòkò Wò Ẹlẹ́gbà Ògo Ayédijẹ́jẹ́ Labalábá gbogbo àwọn eégún alárédè tó wà ní ìlú Ọ̀tà ọ̀nà ilẹ̀ tó ti gbọ́ yìí. Ní báyìí àwọn olóyè ti ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà àwọn ilẹ̀ ń wò yìí látòrí Ọlọ́pọ̀ndà ti Lótoko ti ìlú Ọ̀tà Ọ̀pọ̀ndà Mọ́yọ́lá Ọmọẹrẹkọ Yáyò Ilẹ̀kùn Ajíkọ̀ Òdì Ọlọ́pọ̀ndà àkú ọdún àkú ìyèdú gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ Aláràn Akéwé gbogbo wọn ló wà ń bẹ̀ wọ́n ti ń bọ̀ ní Igbóògbàlẹ̀ láti wá mú ẹ̀gẹ́ olókìkí àrán àbárá rẹ̀ bí oúnjẹ jáde. Àwọn oníbàtálẹ̀ ń wò yìí Àrófẹ́lá Akọ̀bábá ọ̀bẹ ìdí onídìí là ń rí ẹni ẹlẹ́ni ló ń rí tẹni Àrófẹ́ ará Ògbómàṣó Ọ̀kànmí ará Ìrúwà. Àwọn oníbàtà ló ń wọ Igbóògbàlẹ̀ yìí. Ọdún eégún ti bẹ̀rẹ̀ báyìí níbi tí a ti máa pàdé ẹ̀gẹ́ olókìkí àrùn àbárá rẹ̀ bí oúnjẹ. Ọdún eégún ti ìlú Ọ̀tà yìí ẹ̀rí nǹkan wò lénìí ẹ̀ gbọ́rọ̀ Ábísù Ayélogún Ìdìrẹ̀lọ́gbọ̀n ọmọ ayé ayé ọmọ ayé ayé. Àwọn eégún olóògùn àwọn náà wà ní ìlú Ọ̀tà tí wọ́n pọ̀ tá a fẹ́ lè dárúkọ tán ṣùgbọ́n táyè bá gbà wá ẹ jẹ́ ká gbìyànjú ká mú nínú orúkọ wọn wá fún yín torí àwọn eégún ológun yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ Epo Òsì Aṣòrókò Olúgbà Ṣọ́ra Fáyé Pẹ̀sẹ̀ bí Ogún Ìyá Ajétọ̀míwá Olúpokì Owólẹwà Abọ́baníyì Ìsélé Adẹran Bádéwọ̀lú Kìnìún Àfitọ́gbájù Àjàlólẹ́rù Olúmọkò. Àwọn eégún ológun yìí pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n bí fọ́nrán ìbá ṣe ń lọ síwájú a máa dárúkọ wọn síwájú sí fún yín. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ẹ̀sọ̀ pẹ̀lẹ́. Honorable Wasiu Lawal Chairman Local Government Adó-Odò Ọ̀tà àwọn ló dé sí Igbóògbàlẹ̀ yìí. Gbogbo àwọn alágbádá àwọn náà ti ń dé sí Igbóògbàlẹ̀ láti wá pàdé ẹ̀gẹ́ olókìkí àrán àbárá rẹ̀ bí oúnjẹ. Lára àwọn alágbádá tá a ti dárúkọ fún yín kọjá àwọn ilẹ̀ rí tí wọ́n ń dé yìí. Inú Gàtí Mókò òun la wà yìí ó níbi tí àwọn ìyàwó ilé tí wọ́n ti tẹ́ aṣọ lẹ̀ fún ẹ̀gẹ́ olókìkí àrán àbárá rẹ̀ bí oúnjẹ. Ìgà tí ẹ̀gẹ́ ti máa ń jáde òun láti wà yìí. Ẹ jẹ́ ká wo bí bàbá yìí fẹ́ jáde láti inú ilé. Eégún máa ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé lénìí.
Fátólú ará Ọ̀yọ́ máa wọlẹ̀, Ọ̀tẹ̀tẹ̀ ará Ọ̀yọ́ máa kọ́ máa wọlẹ̀. Ẹ̀gẹ́ olókìkí àrán ló ń bọ̀ yẹmẹyẹmẹ yìí o, níbi tí a ti rí Alhaji Mọ̀rúfù Ọlọ́pọ̀ndà Ọ̀pọ̀ndà Mọ́yọ́lá Ọmọrẹ́kọyáyò níbi tí wọ́n ti wà ní iwájú ẹ̀. Bákan náà gbogbo àwọn ìkàn nínú ọlọ́jẹ̀ pàápàá jùlọ nínú ìgà ìtìmókò wọ́n ti dúró ti Ẹ̀gẹ́. Àrí atọ́kùnmọ́kùn ó le, gbogbo ọ̀nà wà ní iwájú Ẹ̀gẹ́ olókìkí àrán. Ẹ̀gẹ́ máa wọlẹ̀, bàbá ló ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan yìí. Inú ìgà tí Ẹ̀gẹ́ ti jáde la wà yìí, tí a mọ̀ sí ìgà ìtìmókò ní ìlú Ọ̀tà. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọdún eégún ti ìlú Ọ̀tà, tá ń sọ̀rọ̀ nípa pé Ọ̀tà ló jẹ́ olórí gbogbo ọlọ́jẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ pé Ọ̀tà ní Mẹ́kà eégún, a máa mú àwọn ìdí kan wá fún yín bíi méjì mẹ́ta ká lè fìdí ọ̀rọ̀ wa múlẹ̀. Lóòótọ́ kò sẹ́ni tó jiyàn sí. Tá a bá wo iléeṣẹ́ Lutas Films and Record International, agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà, a ti lọ ìlú káàkiri tí ò ṣeé kà, táwa gan ò lè mọyì ẹ̀ mọ́. Ọlọ́run ló lórí bẹ́ẹ̀ yàn kọ́. Ẹ rí pé tá a bá bẹ̀rẹ̀ ọdún eégún nílùú Ọ̀tà, tó bá ku àsìkò díẹ̀ ká bẹ̀rẹ̀ ọdún egúngún, ètùtù á máa lọ lóríṣiríṣiríṣiríṣiríṣi. Tó bá di pé ọdún eégún súnmọ́, wúkúwúkú àtàpàjẹ́ wọn á jáde, wúkúwúkú àwẹ́ran tẹ́rọ ẹ̀ máa fi kú lára ètùtù nílùú Ọ̀tà ni. Kó tó di pé gbogbo alábala wọ́n jáde ní gbogbo agboolé alágbádá kọ̀ọ̀kan, alábala méjì ló máa jáde láti ìrọ̀lẹ́ títí di ọjọ́ kejì náà wá fi wọ́ọ̀lù pé ẹ wá pàdé apàjẹ́ lọ́la níbi tí onídúdú ti máa gba dúdú, onípupa máa gba pupa, aláwẹ̀rẹ̀ òjòjò máa gba tiẹ̀. Tílẹ̀ bá wá mọ́, àwa pàdé apàjẹ́ níbi tó ti máa wá wúre fún gbogbo wa, tó ti máa dájọ́ egúngún àti wòyẹn kọjá. Lẹ́yìn tí apàjẹ́ bá dájọ́ yìí, a ní bàbá ní kẹ́ wá pàdé òun ní Ìtàdógún èní. Ìtàdógún yẹn láti wà yìí, tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún egúngún ti ìlú Ọ̀tà. Ẹ̀gẹ́ máa wọlẹ̀, Fátólú máa wọlẹ̀, Ọ̀tẹ̀tẹ̀ ará Ọ̀yọ́ máa kọ́. Eégún ńlá tó tóbi tá à yídó fún. Ẹ̀gẹ́ olókìkí àrán ló ń wọnú gbóògbàlẹ̀ yìí tí àwọn eégún tẹ̀lé. Olórí eégún ti ìlú Ọ̀tà òun ló wọnú gbóògbàlẹ̀ yìí láti lọ ṣe àwọn ètò tó bá tó àti tó yẹ kó tó di pé bàbá kán sílùú. Báyìí ni àwọn eégún alágọ̀ náà wọlé tọ̀. Bákan náà bàbá mùkọ́ alágbádá gbogbo wọn ló ti wọ igbóògbàlẹ̀. Ẹ rí nǹkan wò níbi ọdún egúngún ti ìlú Ọ̀tà lénìí. Ẹ̀ẹ́dẹ̀gbọ́ àwọn nǹkan kan tẹ́ tí gbọ́ rí nínú ọ̀rọ̀ lénìí. Torí tá a bá ń sọ̀rọ̀, ó yẹ ká lè yọ kò mú kún ẹ̀. Ẹ̀gẹ́ ló ti ṣe ètò tó tọ́ àti tó yẹ tán nínú igbóògbàlẹ̀. Bàbá ló ti ń bọ̀ níta yìí. Ṣé ẹ gbàgbé pé mò ń dárúkọ àwọn eégún olóògùn lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́ẹ̀kan, níbi tí a ti rí Ayémojúbà, Àrọ̀kúrò bàbá òjò,
kìnìún àfitọ́gbájù alágọ̀ oògùn yàfẹ́mọ̀ òṣùṣù ọwọ̀ ayéṣòro ẹ̀rọ nírọ̀kòso pèsè bí ogún ìyá adágúnjà ogunláyé kúdẹ̀tì apabí ẹkùn ayéṣókùnkùn adé orí ọ̀kín olóòlù odòrògùn òkìkí agbọmọlà gbójógbójò agbòórọ̀ bí òjò ayé kò ṣe nìkan ṣe tọ̀tún ayé ṣòro arúbí odò aṣòro ìjẹmọ ọbabadé àyànmọ́ kò gbóògùn bẹ́ẹ̀ ni orílẹ̀ lẹ́jọ́ èjì ogbè gòlúbà òrùká lágbòdókò fojúbayé paramọ́lẹ̀ lárúmọ̀ sọ́yọ̀rì ìjẹmọ ajíbìkẹ́ ológbòjò orí lóníṣe ètùtù láyé aládò owólẹwà alábẹ́dé ajéwọ̀lú epo òdìrè ajẹrun abẹ̀jẹ̀ bá ṣe ń dárúkọ àwọn eégún ológun yìí bẹ́ẹ̀ ni àwọn eégún alágbádá ni wọ́n ń dé sí igbó ìgbàlẹ̀ bákan náà mọ́rí apàjẹ́pọ̀ lóbì ọkọ̀ ìyá aláró amúlùdù ògbẹ́yìn bákan náà bàbá gbogbo wọn ló wà ń bẹ̀. abúbí ẹkùn eégún àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ òun náà gbẹ̀yìn kan lóògùn àrólé kòkò àrówó ló gba ṣoògùn wọ̀wọ̀ eégún wọn ló sì elémèlè eégún wọn ní ìdìrè ìbàláyé alómiláṣẹ oṣù ọlálé ìtẹ̀síwájú ọ̀jẹ̀ ayé kò ṣe é nìkan ṣe elékò wòsíwòsì orí lóníṣe ọ̀jẹ̀ parapọ̀ ìlú làrè bàbá méjì adínimọ́dò gbogbo wọn lẹ́sìn máa rí ta máa mú fọ́nrán ẹ̀ wá ẹ̀gẹ́ olókìkí àrán bàbá ló ti ń wúre yìí bàbá ti dé ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ní ìṣọ́nẹ́kàn ibẹ̀ ni bàbá wà báyìí. àṣẹ ẹ̀gẹ́ olókìkí àrùn abara ń re bí oúnjẹ bàbá ní ẹrí tí ó ń wúre fáwọn ìyá àgbọ̀jẹ̀ bákan náà àwọn náà ń súre fún gbogbo orí tẹ́ bá sún fún wa àmọ́ wa tipẹ́ níwá àgbò mọ́rí
ìtọ́ ò ní balẹ̀ kó tún padà sẹ́nu bẹ́ẹ̀ ṣe wí bẹ́ẹ̀ ló ṣe máa rí. ẹ wo èrò níbi ọdún eégún ti ìlú Ọ̀tà. ṣe rí èrò bérò ṣe pọ̀ tó. ẹ wo èrò bó ṣe pọ̀ níbi ọdún eégún ti ìlú Ọ̀tà. irú eléyìí ibi tẹ́ ẹ bá ti rí ẹ̀yin náà ẹ̀ sì máa sọ. orúkọ àwọn eégún alágbádá tó wà ní ìlú Ọ̀tà bá a ṣe mú wá fún yín, àwọn alárédè bàbá mu kọ gbogbo ẹ̀ náà láti mọ orúkọ wọn wá. alágbádá ó jẹ́ 27. eégún alárédè àwọn jẹ́ 14 ní ìtò wà lákọsílẹ̀ lọ́dọ̀ àwọn elétò tó ń ṣètò ọ̀jẹ̀ nílùú Ọ̀tà. bákan náà bàbá mu kọ́ 15 ló jẹ́ ń bí iná tó ń ṣètò ti ìlú Ọ̀tà. ṣe rí i pé lẹ́yìn tá a dárúkọ gbogbo àwọn eégún ológun àti ìdárúkọ àwọn eégún ọdẹ, gbọ́dẹ ní ìjànà Ọ̀tà àwọn náà gbẹ́yìn o, wọ́n máa ṣeré ọdún. àmì níwọ̀n ti Ọ̀tún, eégún ọdẹ ti Ọ̀tún nìyẹn, àwọn náà máa ṣeré ọdún. láyẹ̀wú ti ìlú Òsì Ọ̀tà, bákan náà láyẹ̀wú ti ìlú wa lórúbá ń bí, òun náà máa ṣeré. èyí ló jẹ́ kí àwọn eégún ológun wọ̀nyí kan jẹ́ 73, 73. bẹ́ẹ̀ ni ẹ wo èrò a ní Ọ̀tà ní Mẹ́kà fún gbogbo eléégún. sórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀? mo máa fún wa ní àwọn ìdí 2 mẹ́ta kan gẹ́gẹ́ bí mo sọ níbẹ̀rẹ̀ fọ́nrán yìí tí gbogbo wa máa fi rí i pé dájúdájú bẹ́ẹ̀ ló ṣe rí. ní ìlú Ọ̀tà tí a bá fẹ́ ṣe ọdún egúngún, lẹ́yìn tí ètùtù máa lọ lóníranran bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, tápàjẹ́ tún wá mú ọjọ́ pé bàbá ní kẹ́ pàdé òní tàdógún. lẹ́yìn náà ẹ wo ọjọ́ àìsùn, ẹ wo bó ṣe rí ní ìlú Ọ̀tà. nítorí tá a bá ṣe ọdún egúngún ti ìlú Ọ̀tà, ẹlẹ́sìn báyìí ni mí, ẹlẹ́sìn báyìí ni mí, ẹlẹ́sìn báyìí ni mí, kò kan ti ìlú Ọ̀tà. tó o bá ti jẹ́ ọmọ Ọ̀tà, o jẹ́ àfà, o jẹ́ pásítọ̀, gbogbo ohun tó lè ń kó jẹ́, gbogbo ẹ̀sìn tó lè ń kó máa sìn, gbogbo wa jọ ń ṣọdún egúngún ni. ẹni tí ò débẹ̀ àfo ti ẹ̀ ránṣẹ́, gbogbo wọn ló ń dá sí nídìí kan àbí kejì. gbogbo ọmọ ìlú Ọ̀tà, gbogbo alájọ ń ṣọdún egúngún ti ìlú Ọ̀tà. ìyẹn làkọ́kọ́ tó fi yàtọ̀ sí gbogbo ìlúkìlú. ẹ̀kọ́ dìyẹn mú ẹ̀ṣẹ́ lé ní. ẹ̀ẹ̀kejì ẹ wo gbégún tá a ti dárúkọ bó ṣe pọ̀ tó. gbégún wọ̀nyí ṣe wá pọ̀ tó lẹ́yìn tí ẹ̀gẹ́ olókìkí àràbàrà rebi oúnjẹ ọ̀tẹ̀tẹ̀ ńlẹ̀ ará ìyámà kọ. lẹ́yìn tó bá jáde tí gbogbo eégún náà jáde, mò ń bọ̀ kí n wá sọ gbogbo bó ṣe ń lọ fún yín. Ìgà Ìjìgbò láwà yìí, ní ìgà tí ẹ̀gẹ́ olókìkí àrán ti máa ń gba ṣẹ́rẹ́ ẹdẹ. nítorí tẹ̀gẹ́ bá ti jáde báyìí, ṣẹ́rẹ́ ẹ̀lẹ̀kẹ̀ ló máa wà lọ́wọ́ bàbá. ṣùgbọ́n níbi tó máa dé láti lọ gba ṣẹ́rẹ́ ẹdẹ, ìgà tó ti máa ń gba ṣẹ́rẹ́ ẹdẹ, ìgà yẹn láwà báyìí.
Ẹ̀gẹ́ olókìkí àrán máa wọlẹ̀. Ṣẹ́rẹ́ ẹdẹ tí Ẹ̀gẹ́ máa gbà lénìí òun lẹ̀ ń wò tán ti mú dání tán ti fi ń wúre yìí. Ẹ jẹ́ ká wo bó ṣe ń lọ. Olúwo ìlú Ọ̀tà ó wà ń bẹ̀. Atọ́kùnmokùn ó le. Ọ̀ṣùrù èèyàn olókùn dùn nígbàlẹ̀. Atọ́kùn ó wà ń bẹ̀. Gbogbo àwọn ọmọ ọ̀gá Ìjìgbò gbogbo wọn ló wà ní ìkàlẹ̀. Gbogbo àwọn àgbààgbà nígbà Ìjìgbò gbogbo wọn ló ti wà ń bẹ̀. Wọ́n ti ń ṣe ètò tó tọ́ àti tó yẹ fún Ẹ̀gẹ́ olókìkí àrán. Àbáráre bí oúnjẹ láti lè gba ṣẹ́rẹ́ ẹdẹ láti lè fi wúre. Ìre náà ti ń wú fún àyè o. Bàbá gbogbo èrè tẹ́ sú fún wa lọ́dún yìí àrò àárọ̀ mọ́. Èyí tẹ́ sú lọ́dún tó kọjá orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Ìlú Ọ̀tà bẹ̀ sí gbèjú owó gbèjú ọmọ. Ìlú Ọ̀tà ń lọ síwájú. Ìlú ń fẹ̀ sí, ìlú ń dùn. Lásìkò Adéyẹmí ìlú Ọ̀tà ń dùn sí. Adúpẹ́ o, adúpẹ́ pé òkun. Torí ọdún eégún báyìí wọ́n máa fi ń ṣe ètùtù sílùú ni. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ bá mọ̀ tàbí àwọn táṣẹ̀ ń bí, ọdún egúngún a máa fi ń ṣe ètùtù sílùú. Á jẹ́ ká ara rọ ọgbẹ́ni tó ń gbèlú. Ọlọ́jà máa tà. Ànírúkú ọmọdé, ànírúkú ọ̀wọ̀wọ̀, ànírúkú aboyún. Bẹ́ẹ̀ ni ohun tí ọdún egúngún tó wà fún nìyẹn. Ẹ rí pé lénìí àyájọ́ ọjọ́ èní gbogbo ìlú ló kún dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́. Gbogbo orúba ló kún dẹ́dẹ́. Bákan náà bẹ́ẹ̀ bá dé gbogbo ìjànà ní gàsígà lágbolé ságbolé ní patí rẹpẹtẹ eléré òṣèkà. Bákan náà tẹ́ bá dé Ọ̀tún Ọ̀tà ẹni débẹ̀ ló lè sọ, ẹni débẹ̀ ló lè sọ. Àtẹni bá tún rarú fọ́nrán yìí, àtẹni bá tún rarú fọ́nrán yìí. Bákan náà bẹ́ẹ̀ bá tún dé Òsì kódà ẹsẹ̀ ògbèrò nílùú Ọ̀tà nítorí gbogbo ìlú náà ti ń wá sí ìlú Ọ̀tà láti wá wọ ọdún egúngún bó ṣe ń lọ sí. Ìyẹn la fi sọ pé Ọ̀tà ní Mẹ́kà eégún. Ṣé ìgbàgbé pé mò ń ṣe àwọn àpèjúwe tá a fi máa mọ̀ pé Ọ̀tà ní Mẹ́kà eégún? Mo ti sọ ẹyọ kan. Ìkejì ni mò ń sọ lọ́wọ́ lẹ́ẹ̀kan tí mo fi dánu dúró tí Ẹ̀gẹ́ fi dé Ìgà Ìjìgbò. Bí àwọn eégún wọ̀nyí bọ́ ṣe pọ̀ tó níjọ́ tí a bá ti bẹ̀rẹ̀ ọdún egúngún tí eégún ti bọdọ̀ oko. Mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Mo kí gbogbo ẹ̀yin ìyá àgbà ọ̀jẹ̀ látòrí ìyá àgbọn wa tuntun àjẹgbó àjẹtọ́ ló máa jẹ́ àti gbogbo ilé tó ṣẹ̀jẹ̀ àtàwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Gbogbo yín ni mo kí o. Ànífọdún ilé ìdágbére fáyé. Gbogbo yín ni mo kí. Ọlọ́run Ẹ̀gẹ́ ìyálóde Ẹ̀gẹ́ ọ̀tún ìyálóde ọ̀tún ìyá àgan òpè là ń kọ̀lù ọmọdé Abíolú àti gbogbo olóyè pátápátá. Gbogbo ẹ̀yin ìyá àgbà ọ̀jẹ̀ gbogbo yín mo kí o. Lẹ́yìn tí a bá ti bẹ̀rẹ̀ ọdún egúngún báyìí tí Ẹ̀gẹ́ olókìkí àrán tó ti jáde, lẹ́yìn tí bàbá bá ti tágbọ́n ti bẹ́ tilẹ̀ ti mọ́ tẹ́gẹ́ olókìkí àrán tó ti fẹsẹ̀ bàtà, tó bá di ijọ́ kejì ìyẹn ọjọ́ Monday eégún Lábòódìrè ló máa kọ́kọ́ ṣeré ọmọ ọlọ́dún gbọdún. Lábòódìrè eégún Ayélógún Ìdìrè ọgbọ̀n. Bẹ́ẹ̀ ni àwọn ló máa gba ọjọ́ ní ọjọ́ Monday tó máa ṣeré. Tó bá di ijọ́ Ọ̀fà eégún Ajólódò má fara kan mi Ṣàmògògó Àkúdàrà àgọ̀ àwọn ló máa ṣeré. Tó bá wá di ọjọ́ Ìtàdógún gbogbo eégún á tún jáde. Kó tó di gbogbo eégún jáde ní Ìtàdógún kọ̀la bàbá eégún àwọn ìyá mi ìyá àgbà ọ̀jẹ̀ òun ló máa gbòde. Lẹ́yìn tí Ẹ̀gẹ́ bá wá jáde pẹ̀lú gbogbo eégún níjọ́ Ìtàdógún tó bá di ọjọ́ kejì Ìtàdógún Àyọ̀ká àbílẹ̀ ló máa ṣeré. Lẹ́yìn èyí á wá dèrè Sunday gbogbo àárín ọ̀sẹ̀ pátápátá. Gbogbo àwọn eégún alárédè eégún bàbá mùkọ́ eégún ẹlẹ́bìtì eégún olóògbé gbogbo ọlọ́ máa gbọ́jọ́ láti Monday ni o, Tuesday ni o, Wednesday ni o, Thursday títí kan Friday Saturday gbogbo àwọn ìlú máa ṣeré kó tó di pé alágbádá máa ṣeré ní Sunday. Wọ́n wá ṣeré Sunday yìí fún ọ̀sẹ̀ 17 bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ìlú wo la ti gbọ́rú ẹ̀ rí? Ojoojúmọ́ lẹ́gùn máa jáde nílùú Ọ̀tà. Tá a bá wọjọ́ tí a bẹ̀rẹ̀ ọdún egúngún yìí
a bẹ̀rẹ̀ àìsùn ní ọ̀ndì 18 ẹ̀gẹ́ olókìkí àrán àti gbogbo eégún jáde ní ọ̀ndì 19 ká tó mú ọdún eégún ìwá sí pamọ́ ó di parí oṣù karùn-ún sí kẹfà tá a bá wò eléyìí tí ń lọ sí bíi oṣù méje sí mẹ́jọ tẹ́gún dẹ̀ a máa jáde lójoojúmọ́ ṣọ́tà ní mẹ́ka eégún àbọ́tàkọ́ kó má dàbí àsọdù ṣé gbogbo á ti rí ìdí pọ̀ tá a lè kà tán ṣùgbọ́n mo fẹ́ ká di eléyìí mọ́wọ́ mo dẹ̀ kí gbogbo àwọn tó ń ṣe ètò ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà pàápàá jùlọ àwọn kọmití tó jẹ́ Central Planning Committee mo kí yín púpọ̀ mo yìn yín àrùkọ àgbèyìn àṣà àgbèyìn lágbára àwọn onílẹ̀ ẹ̀ ní ṣàṣetì látòrí chairman committee ọ̀jẹ̀ high chief Akeem Ọládẹ̀jọ dìbálẹ̀ amíkanlẹ̀ baálẹ̀ gbogbo amíkanlẹ̀ ọmọ àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ bákan náà mo kí olóòró ọmọ ìyá àgbọn Akeem Ọtímà mi ò gbàgbé ẹ Alhaji Mọ̀rúfù Ọlọ́pọ̀dà àti gbogbo kọ́mítì tí wọ́n ṣe ètò ọdún egúngún yìí tó fi dùn tó lárin ní tó bá mo kí yín ẹ kú ètò ọmọ bá dé yanjú ojú orí ilé ọmọ wòlùmọ̀ àìròfẹ́ mo kí ẹ Alhaji Lateef Dẹ̀yìndé mo kí gbogbo yín ẹ ṣe ẹ kú àṣeyẹ ẹ ti ṣe ọdún eléyìí ó ti yẹ wá ná ẹ gbé orúkọ Ọ̀tà ẹ gbéga ẹ̀yin náà ní lọlẹ̀ láéláé òkè òkè lẹ́múrú sí òkè lẹ́wọ́n máa lọ láṣẹ Elédùmarè. ẹ̀gẹ́ olókìkí àrán ló ti ń bọ̀ yìí ó ń bọ̀ láti wá lọ ṣe ẹ̀lẹ́ńbẹ̀rún sí kábíyèsí ọlọ́tà ti ìlú Ọ̀tà kó tó di pé gbogbo àjọ máa wá sí gbàgede níbi tí ẹ̀gẹ́ ti máa fẹsẹ̀ rájó tí a ti máa ṣeré ọdún. iléeṣẹ́ Lutas Films and Record International náà la ṣì wà ó fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé ẹ máa bá a subscribe sórí àwọn channels wa gbogbo Lutas TVC lórí YouTube Lutas TVC Tàlàbí lórí Facebook bákan náà lórí Instagram Lutas TV Lutas TVC lórí TikTok gbogbo àwọn channel wa ẹ máa bá a subscribe sí bákan náà gbogbo àwọn fọ́nrán ọdún eégún ti ìlú Ọ̀tà tí gbogbo ìlú káàkiri fáǹfààní ẹ̀yin tẹ́ máa ń ra fídíò CD gbogbo ẹ̀ ló wà nínú CD báyìí. ààfin kábíyèsí ọlọ́tà ti ìlú Ọ̀tà ibẹ̀ ni ẹ̀gẹ́ olókìkí àrán dé báyìí láti lè lọ ṣe ẹ̀lẹ́ńbẹ̀rún sí kábíyèsí ọlọ́tà